tó ti ẹ̀sìn so àwọn ẹlẹ́mìí òkùnkùn ẹ̀ wọ́n bá ṣẹ́ wọn lọ ni tó ti ẹ̀sìn mo ti sọ lọ́jọ́ yẹn pé lẹ́yìn Akérédolú pé ọba ìlú ọ̀lú kan ọba míì tó fẹ́ sọ̀ sísọ lọ́wọ́ làwọn náà yàn lọ́wọ́ yìí náà fi rápẹ̀rẹ̀ yìí o ọlọ́wọ́ tó wà ń bẹ ọba míì tó fẹ́ kó sọ̀ sí ìdí ẹ̀ náà yàn lọ́wọ́ yìí làwọn àjẹ́ yàn lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni làwọn àjẹ́ yàn lọ́wọ́ yìí o lẹ́fìn rápẹ̀rẹ̀ astrop nígbà tó bá parí gbogbo nǹkan tó bá fẹ́ parí fún tán tó ń sọ pé tó bá ti parí nǹkan táwọn àjẹ́ fẹ́ parí fún tán ọba tó fẹ́ kó sọ̀ sí ìdí ẹ̀ náà yàn lọ́wọ́ yìí òun lọ́wọ́ fi ń dàrú lọ́wọ́lọ́wọ́ yìí so wọ́n gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ àwọn máa ń fẹ̀jẹ̀ ṣe tutù ni ṣó ti yé sìn so mo sọ̀rọ̀ lọ́dẹ̀ yẹn náà lọ́wọ́ yẹn sọ̀rọ̀ pé mi fẹ́ dá lóhùn torí èmi àtòhùn sí ní gáǹgì bàbá Adékọ́lá Abáyọrẹ́ ló lọ́ọ̀gùn yìí àti ilé tọ́lá tí wọ́n lágbègbè lájọ wà nú ẹgbẹ́ lájọ ìjà sọ́ba so àwa ti jà sọ́ba káwọn tó wá kò dẹ̀ síbi tó ti jà sọ́ba bí tó bá ti jìjà ọba kó wá sọ bí tí òkú ọ̀run bá ti gbé nǹkan lé lọ́wọ́ kó wá sọ so èmi àti èmi ò ní bá a lọ́rọ̀ ó ń sọ lọ́jọ́ ẹ̀ gbogbo kíní ìbá ti yanjú ó ń sọ pé ìṣù tí mo ń sọ ọ̀rọ̀ tí mo sọ nípa nǹkan yẹn pé irọ́ ni pé ó tó stage láti dá mi lóhùn mo ń retí ẹ̀ kò tí ì dá mi lóhùn so òun ló mọ̀ advice àwọn agbègbè ìlú Ọ̀wọ̀ lèmi ní advice wọ́n kọ́ra wọn jọ kó ṣe meeting kọ́ mọ̀ bí agbègbè wọn ṣe máa develop kọ́ fọwọ́ sílẹ̀ àfọwọ́fà nǹkan tó ń fà sílẹ̀ òun ló ń ṣẹlẹ̀ yẹn èmi ò eléyìí tí mo ti máa bá wọn rí ni mo ti bá wọn rí yẹn mo ti lè pé kí ìdílé mẹ́tẹ̀ẹ̀ta kan wá joyè bọ̀ tó wọn ò ní joyè kí ìlú rọrùn fún wọn èmi ò ní tún padà mo jagun fún wọn wọ́n pè mí kí n wá jagun tí mo jagun fún Nàìjíríà ìbílẹ̀ padà wá fi sọ fún mi èmi ò ní padà tó lọ bá wọn jagun lọ bá wọn máa kó àlùjẹ̀nu táwọn Èkìtì àti gbogbo pátá tó ń kó wá tó ń dà lọ́wọ́ ọ̀lú tẹ́ bá dé ìlú Ọ̀wọ̀ ẹ̀ máa pè ṣé ìlú Ọ̀wọ̀ lélẹ̀ tó ti rí èbè fún ẹ̀bì ní tó ti ń sìn so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn èmi ò lọ́rọ̀ bá wọn sọ ẹ̀ bàbá wọn kì í jìnnà sí mi létí ọlọ́ọ̀gùn oyè kì í jìnnà sí mi ó máa wá bá mi so culture yàtọ̀ sẹ́sìn so bó ṣe rí nìyẹn a sọ̀rọ̀ ńgbà yẹn náà tá a gbé jáde tá a sọ nǹkan tó ṣẹlẹ̀ pé báyìí wọ́n ń bínú àwọn kan láwọn máa jólé àwọn kan láwọn máa ṣe gbogbo àwọn kan láwọn mọ̀ mí rí àwọn lọ sílùú bàbá mi wọn náà mọ̀ mí rí kí gbogbo nǹkan ó lè ṣe kíni kó lè ṣẹ́tù ṣùgbọ́n àbúrò bàbá mi kan tó jẹ́ alágbàgbà yé ìlóró ìyẹn ló pè mí pé kí n má dáhùn sí wọn pé kí n gbàdúrà kán bá ti ṣẹlẹ̀ kán tó jọba tó jẹ yìí kí n fàdúrà ràn yín lọ́wọ́ kí nǹkan má ṣẹlẹ̀ àwọn tó fún wọn jọba àwọn tó ń dà lóru àwọn àjẹ́ burúkú tó máa ń dà lóru ni wọn ń gbà wọn láàyè nígbà tí wọn dẹ̀ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbà ó ní wọ́n ṣe ń ṣe ọlọ́wọ́ tí wọ́n sọ pé àwọn fẹ́ máa jọba bí Amẹ́ríkà pé kán máa dìbò jọba wọ́n dìbò fún Fọlágbádé ni wọ́n dìbò fún ilé tó wà ń bẹ́ẹ̀ ni lẹ́yìn náà kọ́ṣọ́ ìlú Ọ̀wọ̀ wọn change ẹ̀ torí èpè náà fi gbé sílẹ̀ lẹ́yìn náà àwọn náà tó wọ́pẹ̀ wọ́n tún change kọ́ṣọ́ èpè yẹn náà abẹ́ sí máa ti ṣe kinní ó dẹ̀ lépè tí ọlọ́ọ̀gbìn yìí náà ṣẹ́ sílẹ̀ kó tó lọ ìbá jẹ́ ọmọ òun tí ó ti ń sìn mo fàdúrà ràn án lọ́wọ́ àwọn kan tó wá àwọn ọmọ Ìjẹ̀bú pé kì í ṣe irú ọjọ́ wọn ló yẹ kó kú mọ́ ìlú Ọ̀wọ̀ retirement general tó tún wá jọba àtúfàdúrà ràn án lọ́wọ́ òun lọ́wọ́ fún ní first class of bansi so advice tèmi ni pé àwọn agbègbè ìlú Ọ̀wọ̀ kan jọ̀ọ́ ara wọn tó ti ń sìn Ọ̀wọ̀ fàtúnṣe kan fi wọn sílẹ̀ kan máa wò kí gbogbo wa máa wo nǹkan tó máa last wọn bọ̀tí nǹkan tó máa gbẹ̀yìn ibẹ̀ ni pé tó bá yá wọn máa sápò nílùú yẹn ni. àwọn kan ní mo pa ọlọ́ọ̀gùn yìí torí tábà ń jìjà ọba yẹn òun náà jẹ ọlọ́wọ̀ àwọn ọ̀pọ̀ ọ̀run ló dẹ̀ ń fọ lọ́wọ́ jẹ. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. láìpẹ́ yìí ni wàhálà ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ àti tí àsìkò yìí náà wọn ò tí náà ni a ti fi rí àfáà kan tó jáde ní àná àti àbíjẹta tó gbé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú bó ṣe pàyàwó àtọmọ ẹ̀ ó gbé wọn ṣépè gidigidi ó ní bàbá òun ni ẹni tó kọ́kọ́ mú Islam ẹ̀sìn mùsùlùmí wọ ìlú Ọ̀wọ̀
kò rẹ̀ sí nínú ìtàn àwọn rí pé àwọn bá wọn ṣe ẹgbẹ́ òkùnkùn nǹkan tó wá lè mọ ẹgbẹ́ òkùnkùn kan tàbí ju bẹ́ẹ̀ lọ tó máa fi wá pa ìyàwó pa ọmọ òun báyìí ló máa rí fún wọn bàbá kí ló ṣẹlẹ̀ gan nílùú Ọ̀wọ̀ kí sì ló fa inú jọgọdì tó ti bára wọn lénìí. àdúrà wa gbà ẹni pé kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mo ti sọ ń bí pé torí èmi ti rí àpẹẹrẹ pé nǹkan máa ṣẹlẹ̀ ńbẹ̀ mo sọ pé màá sọ nǹkan tí ó ń fa wàhálà nílùú Ọ̀wọ̀ tí ó sì ń sìn mo ti rí àpẹẹrẹ sórí nǹkan yẹn wá ṣẹlẹ̀ tán kí n tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú Ọ̀wọ̀ ó ti bẹ̀rẹ̀ kì í ṣe nílẹ̀ jẹ́ tí ń ṣàn nílùú Ọ̀wọ̀ ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí late ọba Ọlọ́wọ̀ Adékọ́lá Ògúnwòye tó gbéṣẹ̀ tí Ọlágbègì tó fi padà sórí tẹ̀ òun ni ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ó dẹ̀ náà àwọn kan tó ṣẹlẹ̀ kékeré lẹ ṣe rí nípa ìlú Ọ̀wọ̀ yìí àti sọ tán ọba múra ìlú yẹn máa pátápátá tán nílẹ̀yàn tó gbé bẹ̀ mọ́ ni. so nǹkan tó fà á ni mo fẹ́ sọ fún yìí àwọn ọmọ alátẹ̀rọ Alágbègì àwọn ló dá wàhálà sílẹ̀ àti àwọn afọbajẹ ìlú Ọ̀wọ̀ àtàwọn alágbára ìlú Ọ̀wọ̀ àti Létọ́lọ́ Ògúnwòye àwọn mẹ́rin ló fa wàhálà yìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó fa gbogbo wàhálà yẹn ni pé àwọn ọmọ Alágbègì náà sọ fún bàbá wọn kó wọ́n pe Ọlọ́wọ̀ Ògúnwòye lẹ́jọ́ kó tó kú bàbá mi náà ti kìlọ̀ fún Alágbègì ńgbà yẹn pé kó má gbé àpìlì jáde kó má pe Ọlọ́wọ̀ lẹ́jọ́ ńgbà tó ti pè é lẹ́jọ́ yẹn ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ ní gbogbo àwọn òjòyè yẹn ti múra pé Ọlágbègì ò ní padà wá lórí ẹjọ́ tó pe Ọlọ́wọ̀ Ògúnwòye ibẹ̀ làwọn alágbára John ibẹ̀ ni gbogbo wọn bẹ̀ sí John àwọn alágbára ìlú Èkìtì pátá wọn invite wọn oríṣiríṣi alágbára lẹ Yorùbá tí wọn jẹ́ fashion Ọlọ́wọ̀ Ògúnwòye náà invite tí wọn sọ pé Ọlágbègì ò ní padà wá ó wá jẹ́ 90% Ọ̀wọ̀ náà sọ pé àwọn nígbà kan Ọlágbègì padà wá pé wọn kì í ṣe lẹ́ẹ̀mejì pé kò lè jíjà ọba lẹ́ẹ̀mejì ní ọbẹ̀ sí ṣe oríṣiríṣi kódà wọ́n wá ṣe nǹkan sí ara Ọlọ́wọ̀ Ògúnwòye pé tí Ọlágbègì bá wá tó bá fẹ́ bá jíjà ọba tó bá mú dání wọ́n jọ kú the same day ìbẹ̀rẹ̀ náà ti bẹ̀ sí gbogbo nǹkan tí ò yẹ agbára àlùjẹ̀ni tí ò yẹ kó wọ̀ lọ́wọ́ náà gbé pé kí wọ́n má rí pé Alágbègì padà wá sórí oyè Ọlágbègì ó má padà wá sí orí oyè yẹn ìgbà yẹn wọ́n ti ń ṣe gbogbo oríṣiríṣi nǹkan yẹn so wọ́n ṣe ń bá ọ̀rọ̀ yẹn lọ ní àwọn àjẹ́ ìlú Ọ̀wọ̀ ní lọ leak secret fún Ọlọ́wọ̀ Ògúnwòye àti Ọlátẹ̀rọ Alágbègì pé kìí ṣe Ọlágbègì ló ń bọ̀ wá jíjà ọba pé èmi ló máa gba ọba ìlú Ọ̀wọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ wòlíì bẹ́ẹ̀ Fálẹ̀mú Ọlágbègì bẹ́ẹ̀ pé kí wọ́n múra ọ tí wọ́n bá ti gba ọba yẹn pé ìrànwọ́ ìjọba mọ́ ibẹ̀ yẹn ni àwọn méjèèjì ti John láti máa bá mi jìjà yẹn tàtọ́ ń jìjà yẹn lọ àwọn òkú ọ̀run ló sọ fún Létọ́ Lágbègì Ọlátẹ̀rọ Lágbègì pé kó lọ jáwọ́ ló fi jáwọ́ ló wá kú èmi àti Ọlọ́wọ̀ Ògúnwòye àti gbogbo àwọn alágbára Èkìtì gbogbo àwọn sọpọ́tà abẹ̀sí ń jìjà yìí so gbogbo àwọn èèyàn wá sọ fún mi nígbà yẹn pé kí n lọ bẹ Ọlọ́wọ̀ kí n jáwọ́ mo ní mi ìbẹ Ọlọ́wọ̀ màá dìvìtì gbogbo wọn pẹ̀lú gbogbo àwọn alágbára yẹn tí n bá dìvìtì wọn tán ọmọ tí máa bí ọkùnrin màá sọ ní Michael Ọlámigbọ́wọ̀ mo fi sọ ọmọ mi ní Michael Ọlámigbọ́wọ̀ so after that tí gbogbo wọn gbà tó yá àwọn alágbára yẹn bẹ̀rẹ̀ sí ń jáwọ́
ó wá kú ṣìfojùmọ́wọ̀ gbákejì ọlọ́wọ̀ wọn mo rẹ̀ kìlọ̀ fún Jùmọ̀ pé ṣọ́ra ẹ̀ fi èmi àtọlọ́wọ̀ sílẹ̀ tó bá ń dá sí tọ́lọ́wọ̀ bá lọ ẹ má jọ lọ ní o torí àkókò ọlọ́wọ̀ ti tó ọlọ́wọ̀ ojú ọdún kan mọ́ tó bá lọ ẹni sùn pé àkókò ẹ̀ ti tó kó má dá sí ọ̀rọ̀ yìí pé tí ọlọ́wọ̀ bá ti kú bá tẹ̀lé tó kò jáwọ́ òun nìkan ló ṣàkùtì so ń bà tó yá ọlọ́wọ̀ jáwọ́ nínú ọ̀rọ̀ yẹn lẹ́yìn náà láṣẹ wa lọ jìjà ọba yẹn tí Ọlátẹ́rẹ̀ Alágbègì president tí ilé tí Ọlọ́wọ̀gùn yìí president tó jẹ́ pé mi mo dìvítì Ọlọ́wọ̀gùn yìí so àwọn kan ní mo pa Ọlọ́wọ̀gùn yìí torí tábà ń jìjà ọba yẹn òun náà jẹ ọlọ́wọ̀ àwọn ọ̀pọ̀ ọ̀run ló dẹ̀ ń fọlọ́wọ̀ jẹ lórí bó ṣe ń ṣe so nígbà tí tábà jìjà ọba yẹn tó bá ti lù mọ́lẹ̀ tí kò bá dìde ó máa kú sórí tẹ̀lẹ̀ tó bá dìde wọn á yọ kó lórí tẹ̀ kò dìde àtúmọ̀ kó máa kú sórí tẹ̀ adẹ̀túmọ̀ kó kọdún kan nítorí pé nígbà tí Ifá ó ti sọ̀rọ̀ nípa wọn ṣe máa jọba Ọlátẹ́rẹ̀ the first wọ́n dáfá pé àjọba wọn yọ kó lórí yẹ apádà wa tó ti ń sìn wọ́n tún wá dáfá fún Alágbègì the first yẹn pé ọmọ ẹ̀ tó máa sọ sí ìdí ẹ̀ àjọba ní 25 years wọ́n á yọ kó lórí oyè á tún padà wá lẹ́yìn 25 years àwọn lọ́dún márùn-ún pé Ọlọ́wọ̀gùn oyè á jẹ ọba á lò 25 years kò ní di ọdún kan 25 years náà ní Ọlọ́wọ̀gùn oyè lò kò dọ́dún kan 5 years mọ́ lọ Lágbègì padà gbogbo àwọn tó ń sọ pé Awólọ́wọ̀ ajáṣe òṣèlú náà fi yọ Ọlágbègì Ọlátẹ́rẹ̀ Alágbègì kì í ṣòun sábà bílé Ifá ti wà ńlẹ̀ ó ti sọ̀rọ̀ wọn so ńgbà tí Awólọ́wọ̀ ń fọ́nbù tó wá ń campaign pé tí Ọlágbègì bá bẹ̀ wọn pé òun ajẹ́ kó padà sórí tẹ tí ìyàwó ẹ lọ sọ kó lọ bẹ̀ wọn rẹ́rìn pé Ifá tó wọ́n dá lé òun lọ́wọ́ ní Awólọ́wọ̀ pé ọjọ́ yẹn ló declare fún ìyàwó ẹ pé kì í ṣe Awólọ́wọ̀ ló lé òun pé Ifá wọn ti dá pé 25 years wọn á padà sórí tẹ òun ò bẹ̀ Awólọ́wọ̀ òun rẹ̀ ní bá ṣe tí tó máa fi kú tó ti ń sìn bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn tó ti ń sìn lẹ́yìn ìgbà táwa jìjà ọba tá à ń jà lọ yẹn ṣe wá gbọ́ àwọn sáàkù mẹ́mbà Ọlọ́wọ̀gùn yèmí wọ́n ṣe gbé fọ́nkún ọgbà ọba yẹn wọ́n ṣe gbé àròkò wá bá mi nìyẹn mo láti dá àròkò yẹn padà àwọn ajé mo dá padà sí ìlú Ọ̀wọ̀ mo síkì gan àròkò yẹn ló jẹ́ kí n síkì tí gbogbo ẹ̀ ti rò pé máa kú àwọn kan tí mo ti kú wọ́n ti ń sunkún mo láti sọ ránṣẹ́ sí Ọ̀wọ̀ pé wọ́n máa aṣọ tí ìkòríkò wá ti jáde nílùú Ọ̀wọ̀ wọ́n jẹ́ kí n gbọ́ ọjọ́ kẹta lọ sọ ní mo ní tó bá ti jáde kò sí kú fún mi ọjọ́ kẹta ló jáde so wọ́n á gbóòdì ṣàwọ̀ síta bí mo ṣe dá padà yẹn àwọn àjẹ́ tó ṣiṣẹ́ yẹn mo fẹ́ kó máa kà ní àwọn àjẹ́ yẹn lọ blọọkì kìíní yẹn ọjọ́ tó ń gbé complete ọjọ́ yẹn tó ń yí àwọn kìíní yẹn lérí àwọn ọmọ Ọ̀wọ̀ ikú tó yẹ káwọn àjẹ́ yẹn kú àwọn ọmọ Ọ̀wọ̀ ni wọ́n yí gbogbo kìíní yẹn lé lórí tó ti ń sìn later on ọba yẹn tó ti ń sìn èmi nígbà tó wáyé àwọn òkú ọ̀run ló wá bẹ̀bẹ̀ fún Létí Ọlágbègì kékeré fún lọ́ba torí pé nígbà tí mo ti gbadé yẹn Ọlọ́wọ̀gùn yìí fúnra ẹ̀ ọba ti gbadé ó láti wá dìlígbà àṣẹ ìlú fún mi òun ló wá dìfẹ́ ìlú fún mi ó dẹ̀ sọ mi pé kí n má fún Alágbègì pé ká jẹ́ pé ìdílé Àjíkẹ́ ni a lè gbé nìkan fún lọ́ba mi wá sọ pé adá Àjàká mo mú tó bá jẹ́ pé èmi adá Àjàká ń sìn wọ́n á lè fún wọn kò sọ́mọ tó lè jẹ lójú ẹ̀ Ọlágbègì náà ló mú adá Àjàká ojúlé Ọlọ́wọ̀gùn oyè ni mo ti hand over fún Ọlágbègì mo dẹ̀ sọ fún pé torí pé èpè tó ń tíṣẹ́ ti pọ̀ jù pé ẹni tó bá jẹ́ k'Ọlágbègì padà sórí oyè èpè yẹn ti pọ̀ jù pẹ̀lú àwọn alágbára èpè táwọn alágbára Èkìtì ṣẹ́ sí ìlú Ọ̀wọ̀ nǹkan tó tó pa sí ìlú Ọ̀wọ̀ kì í ṣe kékeré láti support Ọlọ́wọ̀gùn oyè k'Alágbègì má padà lọ́dún náà lọ́hùn náà so mo wá sọ fún wọn pé nǹkan tó ṣe ẹ̀ pé èmi ò ní pẹ́kẹ́ pé jà mí o ṣùgbọ́n nínú ọdún tí mo mú gbà tí mo mú ìná báyìí
mo yá ẹ lọ́dún márùn-ún bẹ́ẹ̀ kó lọ jókòó sórí tẹ̀ pé máa padà wá gbé nǹkan mi padà mo yá ni mi fún so ìpè tó ń ṣe ò lè mú mi gbàtọ́ dẹ̀ pé 5 years mo lọ gba nǹkan mi padà tó fi ń sìn lẹ́yìn náà nígbà tó mo gba nǹkan mi padà tó wà lórí tẹ̀ lẹ́yìn yẹn ara nǹkan tó ti gbé àwọn tó ti gbé pé kálágbègbè má wá yẹn tó nǹkan lọ́gùn yìí ti kú so nígbà tó wá yá àwọn òpó rẹ̀ tí wá dá létí Adékọ́lá lọ́gùn yìí padà pé kó padà wá bá mi dìjà ọba yẹn pé wọ́n ti blọ́ọ̀kì gbogbo ìdílé wọn kó wọn níjọba mọ́ ìdílé Àdìkẹ́ ìdílé Alátẹ̀rẹ̀ lágbègbè ìdílé Ògúnwòye ó wá tó wá padà bá mi dìjà ọba yẹn mo tún wí ní ẹ̀ padà lẹ́yìn tó kú tán bẹ́ẹ̀ ni so lẹ́yìn yẹn ló ṣe wá padà bá mi pé òun jẹ́ kí n sùn àwa bá mi lóru pé tí ìdílé òun níjọba ni aká máa wọ́dẹ̀ mi mo wá pè pé ìdílé àjọba màá bá rí nǹkan yẹn kúrò tí bá dẹ̀ rí ìdílé mẹ́tẹ̀ẹ̀ta bọ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó máa jọba ń bẹ̀ tí ìlú máa pèsè o mo wá rí kìíní FC kúrò èmi mo rí kúrò fún wọn mo dẹ̀ wá dá lójú túbì lọ mo ní ọmọ ẹ máa jọba o láti gbà yẹn kò lè ṣe kó má wá sẹ́dọ̀ sí náà ó sì wá last month ó má wá visit ọba yẹn kò lọ́bẹ̀ ọlọ́ba wọ̀ kì í dùn ó sì wá visit mi tó máa bá mi sọ̀rọ̀ ó máa ń jíwèé nǹkan fún mi gan tó wá ní dìde mo báyìí máa kọ ọkàn yìí sílẹ̀ ó sì máa bá ma ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ lágbègbè náà mo sọ lọ́jọ́ ọ̀dọ̀ tí wọ́n wá bá mi bọ̀tọ̀ ọlọ́ọ̀gùn yìí ló kọ́mọ̀ ju ọlágbègbè lọ ọlágbègbè lè fi bí oṣù 6 ọdún kan wá bọ̀tọ̀ ọlọ́ọ̀gùn yìí oṣù bí oṣù kan bí oṣù 2 á tàn sí mi still now yóò ti ń sìn ókè lẹ́yìn yẹn tí mo wá fẹ́ fàyọ tí ọlágbègbè kú tán kí ọlágbègbè tó kú yẹn tí ọlọ́ọ̀gùn yẹn tí tó wá bá mi yẹn tó deliver fún mi ó bèèrè lọ́wọ́ mi pé tó ti láwọn àpẹẹrẹ pé wọ́n máa dàrú pé kí lòun máa ṣe lẹ́yìn ìgbà tó ń gbé opó sí tó ń jà wá fẹ́ wọ́n bà nǹkan jẹ́ láàfin ó wá bèèrè lọ́wọ́ mi pé kí lòun máa ṣe tìlú yìí ọdún tó kù díẹ̀ yìí tìlú yìí ò ní fi dàrú lójú òun èmi mo sọ nǹkan tó máa ṣe tòun àti Alágbèdé padà wá àwọn ọmọ wa tó lè wọ́n bẹ̀ sí ń dà lọ́wọ́ rú olè ò ní jẹ́ kó ń sinmi lọ́nà kó wọ́n pa ẹlòmíì wọ́n tó wá lọ gbé ọmọ ọ̀wọ̀ tó ń pè ní ọ̀ṣọ́ ọlọ́pàá wá tó ń pa wọ́n bí ẹran bẹ́ẹ̀gẹ̀ ìṣàn nílùú Ọ̀wọ̀ ibẹ̀ ẹlẹ́jẹ̀ ti bẹ̀rẹ̀ o nígbà tó wá kúrò tán tó wá fọmọ ẹ̀jọba ìjà tó bẹ̀rẹ̀ nílùú Ọ̀wọ̀ wọ́n tún súlé torí gbogbo àwọn àlùjẹ̀nú tó ti kó wáyé tó ti wọ̀ lú Ọ̀wọ̀ yìí èjì àlùjẹ̀nú kékeré kí Ọlágbèjì má lè padà sórí tẹ̀ so ìjà tó bẹ̀rẹ̀ ní ti ọmọ yẹn àti 5 years wọ́n fi para wọn kí gbogbo kí wọ́n tó stop kó tó padà sílùú so bí ọ̀rọ̀ ẹ̀ ṣe bọ̀ kí ọba yẹn náà ọba tí ó pè ní Fọlágbadé Ọlágbèjì tọ́ọ̀dì yìí kó tó lọ nígbà tó pé 15 years tó wà ń bẹ̀ ni àwọn alágbára yẹn wá sọ fún pé kí ọmọ ẹ lè jọba lórí ìtẹ́ kó dẹ̀ lò 35 years lórí ìtẹ́ pé ó gbẹ́dọ̀ jíjà ọba so wọ́n láti pé kókó padà wá bá mi jíjà ọba so ńgbà tí ẹ máa bá mi jíjà ọba tí mo jáde tó ní kóhun gbé mi kóhun lù mí mọ́lẹ̀ òun ló ṣubú fúnra ẹ̀ tí ò dìde mọ́ so a tó mọ̀ pé ó máa kú sórí tẹ̀ gbà tó pé 5 years ló ṣe é kú adẹ́tọ̀ pé nígbà tó ti ṣubú yẹn àìsàn máa ṣe ara ò ní balance mọ́ bódẹ̀ lù mí mọ́lẹ̀ tí n bá ṣubú máa dìde mi ì ní kú torí pé èmi ò ní èmi pé mo fẹ́ jọba kọ́ṣọ̀ ìlú Ọ̀wọ̀ ló mú mi ọmọbìnrin dẹ̀ lé mi torí pé nígbà tí Ọlágbèjì máa kú ń bẹ̀ kọ́ṣọ̀ ìlú Ọ̀wọ̀ obìnrin ló mú wọ́n pè ní Princess Ìdèlé òun ló lu Ọlágbèjì mọ́lẹ̀ Alágbèjì dìde òun ló gbadé lọ́wọ́ òun Alágbèjì deliver fún
òun ló lọ deliver fún Ọlọ́wọ̀ Ògúnmóyè ìgbà yẹn náà fi kọrin ní ìlú Ọ̀wọ̀ pé ó rìrì ògbò ẹnu obìnrin tọ̀yà láti sẹni tó bìnrin tó lù mọ́lẹ̀ pé disgrace ni tó ti yé sìn which is 1966 tó ti yé sìn so nǹkan tó wá ṣẹlẹ̀ nìyẹn tó ti yé later on ní bí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣe rí nìyẹn so gbogbo nǹkan tó ti kó tó ti ṣe mo dẹ̀ tí wá sọ fún àwọn ọba yẹn nígbà yẹn tó kú wọ́n sọ fún wọn Ọlágbè àti pé wọ́n tí Ọlọ́wọ̀ bá kú tẹ́ bá gbéṣẹ́ Ọlágbèjì ẹ sọ fún gbogbo èèyàn ọmọ yín ẹni kan kó ní kálukú ní sùúrù 5 years wọ́n tó jọba ìlú Ọ̀wọ̀ ṣùgbọ́n nǹkan tó máa sọ fún wọn tọ́lọ́wọ̀ bá ń lọ tẹ́lẹ̀ wọ́n máa sọ pé ọmọ báyìí lọ́mọ tó lè sọ sídi wọn wọ́n máa ń tọ́ka ọmọ wọn ni bọ́tẹ́lẹ̀ wọn tọ́ka ọmọ wọn wọ́n kìlọ̀ fún ọmọ wọn pé ẹni tí ìlú Ọ̀wọ̀ bá ti mú tó bá ti sọ pé òun fẹ́ jọba wọn complete pẹ̀lú ẹ̀ bí Ọlágbèjì sọ bẹ́ẹ̀ lọ́gùn ìtì sọ ṣùgbọ́n àwọn tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sọ ọmọ nǹkan tó mọ̀ àwọn lè tọ́ka ọmọ mọ́ wọ́n máa ń tọ́ka ọmọ ni wọ́n tó mọ̀ pé ilẹ̀ ti rún lẹ́rẹ́ ti rún sílẹ̀ tí ó ti ń sìn most of the secret tó pọ̀ jù ọlọ́ọ̀gùn èrò mọ̀ tó kún ló wà lérí tẹ̀ ìbá díẹ̀ ni Ọlágbèjì náà ti tó fi padà wá tó lé 5 years mi ìdí àfihàn nígbà táwọn kan sọ ọmọ tó bá wà fẹ́ tó bá rí mi òun ti mọ nǹkan tó wà láàrin wa ó máa kú ìgbà tó mọ yẹn náà tún lọ bẹ̀ wọ́n ní mi ṣe débẹ̀ mo ti bá débẹ̀ àkú eléyìí tó wà bẹ̀ tó bá rí mi àkú tó bá fojú kẹ̀lú àì bẹ́ẹ̀ ni tó bá rí mi kọ́dún ẹ̀ tó palẹ̀ àwàdà kí ló dé ó ní nǹkan tó wà láàrin ibẹ̀ yẹn kọ́ṣọ̀ nìyẹn tí ó ti ń sìn ó ní nǹkan tó wà láàrin ibẹ̀ yẹn ó ti yí àwọn bàbá wọn ṣé bàbá ò jìnnà sí mi náà bàbá ẹ̀ wá ń bá mi Ọlọ́ọ̀gùn èyí tó wà ń bẹ̀ so láì jẹ́ lẹ́yìn gbogbo wọn ṣe ààrẹ wọn fẹ́ wọn fún àwọn tó fọba jẹ yìí láyè àwọn tó jọba tó fi Ọlọ́ọ̀gùn èyí lọ Fọlágbádé jọba àtìlẹ́ yìí àwọn ẹlẹ́mìí òkùnkùn ni wọn fún ọ láyè Alágbèjì white witches ni Ọlọ́ọ̀gùn white witches ni àwọn tó fún ọ jọba àwọn tó ń dà lórí àwọn àjẹ́ burúkú tó máa ń dà lórí ni wọn ń gbà wọn láyè nígbà tí wọn dẹ̀ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbà ó ní wọ́n ṣe ń ṣe ọlọ́wọ́ tí wọ́n sọ pé àwọn fẹ́ máa jọba bí Amẹ́ríkà pé kí wọ́n máa dìbò jọba wọ́n dìbò fún Fọlágbádé ni wọ́n dìbò fún ilé tó wà ń bẹ́ẹ̀ ni lẹ́yìn kọ́ṣọ́ ẹ̀gbọ́n ọ̀wọ̀ wọn change ẹ̀ torí èpè náà fi gbé sílẹ̀ lẹ́yìn náà àwọn náà tó wọ́pẹ̀ wọ́n tún change kọ́ṣọ́ èpè yẹn náà abẹ́ sí máa ti ṣe kinní ó dẹ̀ lépè tí Ọlọ́ọ̀gùn yìí náà ṣẹ́ sílẹ̀ kó tó lọ ìbá jẹ́ ọmọ òun tí ó ti ń sìn so láì bẹ́ẹ̀ so àwọn àlùjẹ̀ni tó kó sí ìlú Ọ̀wọ̀ yẹn ni tó bá yá tí ó bá bẹ̀ sí í ṣe ẹ máa rí pé àwọn mímọ máa sá kó nílùú Ọ̀wọ̀ ẹ ti wò ókè lẹ́yìn ìgbà tí Fọlágbádé jẹ náà para wọn ṣe gbogbo náà súnlé ló padà wá eléyìí tún jẹ lẹ́yìn ẹ̀ náà lọ church tó lọ pa ọmọ bá 50 lẹ́yìn kedò lẹ́yìn ẹ̀ náà tí ìwíńdò tó bá wà lé wọn sọ nǹkan sínú ilé àwọn kan kú síbẹ̀ náà tún lọ gbógun Ìjẹ̀bú gbógun jáde Ọ̀wọ̀ gbógun jáde lẹ́yìn ẹ̀ náà létí kan ẹ̀wọ̀n ní court tí ó ti ń sìn so àwọn ẹlẹ́mìí òkùnkùn yẹn ló ń báṣẹ́ wọn lọ tí ó ti ń sìn so àwọn ẹlẹ́mìí òkùnkùn yẹn wọ́n báṣẹ́ wọn lọ ni tí ó ti ń sìn mo ti sọ lọ́jọ́ yẹn pé lẹ́yìn Akérédolú pé ọba ìlú Ọ̀wọ̀ kan ọba míì tó fẹ́ sọ sísọ lọ́wọ́ làwọn náà yàn lọ́wọ́ yìí náà fi rápẹ̀rẹ̀ yìí o Ọlọ́wọ̀ tó wà ń bẹ ọba míì tó fẹ́ kó sọ sí ìdí ẹ̀ náà yàn lọ́wọ́ yìí làwọn àjẹ́ yàn lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni làwọn àjẹ́ yàn lọ́wọ́ yìí o lẹ́fi rápẹ̀rẹ̀ astrop nígbà tó bá parí gbogbo nǹkan tó bá fẹ́ parí fún tán tó sọ pé tó bá ti parí nǹkan táwọn àjẹ́ fẹ́ parí fún tán ọba tó fẹ́ kó sọ sí ìdí ẹ̀ náà yàn lọ́wọ́ yìí òun lọ́wọ́ fi ń dàrú lọ́wọ́lọ́wọ́ yìí so wọ́n gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ àwọn máa ń fẹ̀jẹ̀ ṣe tutù ni ṣó ti yé sìn so mo sọ̀rọ̀ lọ́dẹ̀ yẹn náà lọ́wọ́ yẹn sọ̀rọ̀ pé mi fẹ́ dá lóhùn torí èmi àtòhùn sí ní gáǹkì bàbá Adékọ́lá Abáyọ̀rẹ́ Ọlọ́ọ̀gùn yìí àti ilé tọ́lá tí wọ́n Alágbèjì lájọ wà nú ẹgbẹ́ lájọ ìjà sọ́ba so àwa ti jà sọ́ba káwọn tó wá kò dẹ̀ síbi tó ti jà sọ́ba bí tó bá ti jìjà ọba kó wá sọ bí tí òkú ọ̀run bá ti gbé nǹkan lé lọ́wọ́ kó wá sọ so èmi àti èmi ò ní bá lọ́rọ̀ ó ń sọ lọ́jọ́ ẹ̀ gbogbo kíní ìbá ti yanjú ó ń sọ pé
oríṣiríṣi tí mo ń sọ ọ̀rọ̀ tí mo sọ nípa nǹkan yẹn pé irọ́ ni pé ó tó stage láti dá mi lóhùn mo ń retí ẹ̀ kò tí ì dá mi lóhùn so òun ló mọ̀ advice àwọn agbègbè ìlú Ọ̀wọ̀ lèmi ní advice kọ́ kọ́ra wọn jọ kọ́ ṣe meeting kọ́ mọ̀ bí agbègbè wọn ṣe máa develop kọ́ fọwọ́ sílẹ̀ àfọwọ́fà nǹkan tó ń fà sílẹ̀ òun ló ń ṣẹlẹ̀ yẹn èmi ò eléyìí tí mo ti máa bá wọn rí ni mo ti bá wọn rí yẹn mo ti lè pé kí ìdílé mẹ́tẹ̀ẹ̀ta kan wá joyè bọ̀ tó wọn ò ní joyè kí ìlú rọrùn fún wọn èmi ò ní tún padà mo jagun fún wọn wọ́n pè mí kí n wá jagun tí mo jagun fún Nàìjíríà ìbílẹ̀ padà wá fi sọ fún mi èmi ò ní padà tó lọ bá wọn jagun lọ bá wọn máa kó àlùjẹ̀nu táwọn Èkìtì àti gbogbo pátá tó kó wá tó ń dà lọ́wọ́ ọ̀dún tẹ́ bá dé ìlú Ọ̀wọ̀ ẹ̀ máa rò pé ṣé ìlú Ọ̀wọ̀ lélẹ̀ tó ti ń rè before Benin tó ti ń sìn so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn èmi ò lọ́rọ̀ bá wọn sọ bàbá wọn kì í jìnnà sí mi létọ́rọ̀ ògùn oyè kì í jìnnà sí mi ó máa wá bá mi so culture yàtọ̀ sẹ́sìn so bó ṣe rí nìyẹn a sọ̀rọ̀ ńgbà yẹn náà tá a gbé jáde tá a sọ nǹkan tó ṣẹlẹ̀ pé báyìí wọ́n bínú àwọn kan láwọn máa jólé àwọn kan láwọn máa ṣe gbogbo àwọn kan láwọn mọ̀ mí rí àwọn lọ sílùú bàbá mi wọn náà mọ̀ mí rí kí gbogbo nǹkan ó lè ṣe kíni kó lè ṣẹ́tù ṣùgbọ́n àbúrò bàbá mi kan tó jẹ́ àràgbàgbà yé ìlóró ìyẹn ló pè mí pé kí n má dáhùn sí wọn pé kí n gbàdúrà kan bá ti ṣẹlẹ̀ kan tó jọba tó jẹ́ yìí kí n fàdúrà ràn yín lọ́wọ́ kí nǹkan má ṣẹlẹ̀ mo fàdúrà ràn yín lọ́wọ́ àwọn kan tó wà àwọn ọmọ Ìjẹ̀bú pé kì í ṣe irú ọjọ́ mọ́ ló yẹ kó kú mọ́ ìlú Ọ̀wọ̀ retirement general tó tún wá jọba àtúfàdúrà ràn lọ́wọ́ òun lọ́wọ́ fún ní first class of bansi so advice tèmi ni pé àwọn agbègbè ìlú Ọ̀wọ̀ kan jọ̀ọ́ nára wọn tó ti Ọ̀wọ̀ fàtúnṣe kan fi wọn sílẹ̀ kan máa wò kí gbogbo wa máa wo nǹkan tó máa last wọn but nǹkan tó máa gbẹ̀yìn ibẹ̀ ni pé tó bá yá wọn máa sápò nílùú yẹn ni. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó